أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجا منهجه إلى يوم الدين وبعد. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí à ń dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìjẹ́ fún aṣọ́jú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run ó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ́lù tó pọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam fílẹ̀ tí ó fi di ọjọ́ ìgbéjà ìgbéyàmà Allahumma àmín. Ní àkọ́kọ́ a ń fi àsìkò àfihàn náà, a ń fi lẹ́kàá ń sọ rẹ̀ àfihàn àdúgbò tí yóò bọ́ wa láti láti ìsìlámù máa ọlọ́run ní ìfọsẹ̀lẹ̀ sẹ́yìn kọ̀ọ̀kan wa. Fáfísì Muslim community láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé ọlọ́run àdìgbò lápọ́sá ìmúra rẹ̀ nìkan kan wa wọlé àkókò sọ náà wọlé àkókò dáadáa ìjọba. Ní ìrọ̀lẹ́ tó ní iná Al-Qur'an wọn láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí wá sí oríṣiríṣi wa. Ìdánilẹ́kọ̀ọ́ wa yóò máa lọ sínú Suratul Nisa Aya 36. Aya yìí ìtọ́fẹ́ fàyọ̀ fún wa òun náà ní pé káwọ́ ẹ̀ka ti dáadáa sí lẹ́yìn Allah subhanahu wa ta'ala, lẹ́yìn ọlọ́run ká tó gbọ́dọ̀ wà yẹn fún mùsùlùmí wọ́n gbọ́dọ̀ sí dáadáa sí. Ìjọba bá ti lọ́sìn fọlọ́ nìkan ìjẹ́ ó ti parí. Afẹ́ mọ àwọn ogun ìsìláàmù sí dáadáa sí wọn lọ́rọ̀ àyàn. Ìyẹn nìkan tí yóò jẹ́ àkòrí ìbáraẹnisọ̀rọ̀ wà nírọ̀lẹ́ mọ́nà balẹ̀tọ́lá. Ó ní kí tí a bá sọ tó sì wá láǹfààní mọ́nà kọ́ aláàbẹ̀kọ̀ sọ̀rọ̀ ọwọ́lá kúnnà láìláì ọ̀bá. Suratul Nisa Aya 36, ibẹ̀ ni ọlọ́ọ̀bà nìkọlá ló ti ń pè wá lákèésì sí àwọn nǹkan kọ̀ọ̀kan. Ọlọ́ọ̀bà nìkọlá wọ́n sàlàyé fún wa nínú ayé ẹ̀ nínú súrà ní Aya 36. Ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ni wa'budullaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana wa bidhil qurba wal yatama wal masakin wal jari dhil qurba wal jari al-junub was-sahibi bil janbi wabni as-sabil وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. Ọlọ́run àlekọ́lá ọmọ wa sọ̀rọ̀ náà lọ́kàn Al-Karim nínú Suratul Nisa Aya 36. Ọlọ́run ní wa'budullaha, ẹ máa jọ́sìn fún mi Ọlọ́run. Wa'budullaha, ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin èèyàn tí mo dá, ẹ máa jọ́sìn fún mi Ọlọ́run.
wala tushriku bihi shay'an. Ẹ gbọ́dọ̀ mú orogún pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Ẹ gbọ́dọ̀ sí ẹbọ pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Òfin alákọ̀ọ́kọ́ tọ́nà ọba yìí kọ́lá tọ́ka fún wa nínú súrà yìí nínú àyà àti sísì òun náà ní pé kájọ́sìn pọ̀ náà ká má mú orogún kankan pẹ̀lú rẹ̀ bí ti wulẹ̀ bọ́ ma. Ètò wọn fi pilẹ̀ lọ torí kọ́mọ̀ ti jẹ́ kó yé wa wípé gbogbo ẹ̀dá tó ní apáta nínú sọ́ọ̀rù Dhariyat Ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Àtẹ̀yìn àtàlìjẹ̀nù Ọlọ́run wọ̀ ọ̀dẹ́ ìkẹ́kẹ́ lásán wípé kí wọ́n máa jọ́sìn fún wọn lọ́nà. Inú ayé àti sọ́ọ̀rù Dhariyat tí mo lọ yẹ ẹlòmíì bẹ nínú àwọn èèyàn nígbà tá a gbàgbé torí tó wà balẹ̀ tó láfi dá wa ẹlòmíì lọ́wọ́ pé àlìjẹ̀nù láti bá a wò pé àwọn àlìjẹ̀nù ẹ̀dá kan tó lágbára ni wọ́n bóyá wọn làwọn máa ń sọ̀rọ̀ Ọlọ́run á kékeré pé wa ma khalaqtul jinna tẹ́ ẹ́ dẹ̀ tẹ́ fẹ́ máa tó tẹ́ ẹ fẹ́ máa fà tẹ́ ẹ máa pè tẹ́ ẹ máa ṣe yá ajá ń kọ́sọ̀ dájú yá àìwọ̀ wá bí irú àbí àwọn mọ̀lẹ́kà tẹ́ ẹ máa dárúkọ tẹ́ ẹ máa pè Ọlọ́run àwọn gẹ́gẹ́ ìdá wọn torí kankan yóò gbọ́ Ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa èèyàn àlìjẹ̀nù ló èèyàn ló ìdá wọn ẹ má gbẹ nìkankan bí kò sí pé kólíkólí bá lọ sí ìlú Ọlọ́run òdìbò bí dá wọn. Ó bẹ̀rẹ̀ pé torí ìjọsìn Ọlọ́run àlejòlá ni ló fi dá wa. Àṣẹ tọ́lọ́ sì fi lélẹ̀ gángan nù Ọlọ́run wà kúrò lọ́ọ̀dà ẹ máa jọ́sìn fún Ọlọ́run wala tushriku bihi shay'an. Ọlọ́run ẹ gbọ́dọ̀ mú orúkú pẹ̀lú rẹ̀ òfin àkọ́kọ́ nù. Ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn Mu'adh bin Jabal radiyallahu anhu kọ́nà wà ní ọlọ́run wà ní yọ́nù sí. Mu'adh bin Jabal ó ní kuntu radifa an-nabi sallallahu alaihi wasallam òun wà lẹ́yìn ànàbí níjọ́ kan ala himarin lórí kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan àgbọ̀n. Ànábì ní ìwọ Mu'adh atadri ma haqqullah ala al-ibad wa haqqul ibad ala Allah. Mu'adh ìjọ ọmọ ìwọ náà tí ẹrú ọ̀gbọ́dọ̀ má pè fún tí ń bẹ lórí ẹrú sọ́ọ̀mà sọ́ọ̀wá náà sọ́ọ́dẹ pé Ọlọ́run yóò fi ṣẹ̀san padà ìgbẹ́ nígbà ẹrú ti pé wọ́n ìfún mi jẹ́mi ló ṣe ìka ìfún padà ìjọ ọ̀mà èyí tó jẹ́ ọ̀ràn ẹ̀yànfẹ́rú tó gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ sọ́ọ̀mà èyí dáhùn náà wà á ṣe padà àdìtọ́wọ̀n wà ní kọ́lọ́ fi ṣẹ́rú lẹ́sẹ̀ padà ìjọ ọ̀mà Mu'adh ní Allahu wa rasuluhu a'lamu. Ọlọ́run àtàlẹ́kùn nìkan ìlọ́mà òun ọ̀mà ibi táwa fẹ́ lọ́lẹ̀ ànẹ́bí wáyé pé haqqullah ala al-ibad ìwọ náà lórí ẹrú kẹrú gbọ́dọ̀ pè fọ́nà òun náà ní pé kẹrú ọjọ́sìn fọ́nà kájọ́sìn fọ́nà ká má mú kẹ̀kẹ́ papọ̀ mọ́ ká má sóògùn ká má sì gbẹ́rẹ́ àsìkò táwa nǹkan le bí nǹkan sì wá le Ọlọ́run sọ ayé àkànnà Al-Qur'an Al-Karim Ọlọ́run ní ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس لا لنذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. نعم آية هنا مغيرة آية méjì irú àsìkò tá a wà yìí Ọlọ́run ní aburú ti hàn lórí òpin aburú ti hàn lọ́dà gbogbo nǹkan ó ti bàjẹ́ ayé ti dàrú Ọlọ́run wá ní mò ń fi ọwọ́ tó lè gbá yín mú pẹ̀lú àwọn aburú tọ́wọ́ ẹ̀ bima kasabat aydin nas ń tẹ́ fọwọ́ ara yín fà ní o ẹ̀yin lè fọwọ́ ara yín fà o nínú bí ọ̀hún bá lọ́lẹ́bí amílù kó lè bá jẹ́ pé màá jẹ́ kẹ́ tẹ́sítì díẹ̀ wò nínú ìyà ẹ̀sẹ̀ ọwọ́ ilẹ̀ ẹ̀dá ṣé ọ̀dẹ̀ni ọlọ́run wọ́n á kẹ́ ẹ̀dẹ́ bí ẹ̀dẹ́ wọ́n á fìyà ìgbóná kí nǹkan ó le mo fi mú yín mo dé kọjá pé ẹ̀yin òkè bí ẹyẹ epo òkè ọlọ́wọ́n ti bá sí máa là á ń là ń yẹrí di òun bóyá ẹsẹ̀ ní padà wá sọ́dọ̀ rẹ̀ ó yọ pé táwọn wà ní irú kọ̀ọ̀díṣẹ́ bẹ́ẹ̀ ọ̀dọ́ náà lẹ́ka sẹ́ni padà àsìkò tó yẹ ká sẹ́ni padà sọ́dọ̀ náà ni wọ́n á ní ìbàjẹ́ tó wá ń lé sí
làwọn èèyàn tó ń mú orogún pọ̀ mọ́ lọ ìgbà náà làwọn èèyàn ń kú ọ̀rọ̀ ẹ̀kọ́ jáde pé ìṣẹ̀ṣe kékeré kan nǹkan kan là ń bá sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ làálà ń yẹ̀rẹ̀jẹ̀rún bóyá ẹ̀jẹ̀ ni tí yóò sẹ̀rí padà wá sọ́dọ̀ ìlú náà ó fi hàn pé ìjọsìn kan náà kásì ọlọ́run bá àlejò ọlá lóòrùn nìkan ṣoṣo ìtọ́nà ìtòrí ẹ̀dá yé nù ọlọ́run ọ̀dá yé torí pé káwá ṣe ẹ̀sìn ní tó yàtọ̀ sí pé káwọn ọlọ́run lọ́kàn tẹ́lú bá ti wá ní ní afáàní àmọ́rọ̀ lọ́ ìlà ọ̀ alìmọ́lẹ̀ àná lima kúlìkú làmà gọ́fàlú wà náà mú olùfọlọ́ngbura tó bá jẹ́ pé gbogbo ẹ̀dá bá máa torí tọ́nà fi dá wọn ni làmà gọ́fàlú wọn ò ní fọ́nú fọ́ra wọn ò ní sùn lọ kálukú gbọ́dọ̀ máa bèèrè ara ẹ̀ kí ni ìdí tí mo gbà láyé ìdáàbò àlàyé ni pé àwọn ajọ́sìn ọ̀lọ́ ọlọ́run ò ní ọ̀dá wa sáyé lásán káàkiri wá sílé tábà tí wá sí bá ń tá àti mọ ìwọ ọ̀tọ̀ náà bá àwa lẹ́yìn ọ̀nà àwọn wo ló jẹ́ ọ̀ràn yẹn ká sí dáadáa sí lẹ́yìn ọ̀nà àti ọ̀dọ́ ọ̀ràn yẹn dáadáa tá a lè sọ̀rọ̀ náà ní pé kájọ́sìn ní ìjọsìn tó sì ní kájọ́sìn fún òní kò lè kankan kún nínú ọ̀la rẹ̀ àwọn tá a tó kàjá súnmọ́ wọn nílé ọ̀yà ẹ̀sùn mọ́ ìgbà kò ní nǹkankan kún nínú ọ̀la ọlọ́run bàbá jọ́sìn fún bí gbogbo ayé bá yarí pé òun ọ̀dọ́ sí pọ̀ náà kò dé nǹkankan kù nínú ọlọ́lọ́ káàkà sẹ́ńtà bá ti kásùn bá àsùnbà tá a kírun àkáǹtì rẹ̀ àkáǹtì ọlọ́run wà lékún sí rárá o bí o wáyé bá lówó sí ọlọ́run ká owó tí wọ́n náà àkáǹtì rẹ̀ kò ní rí mọ́ yọ wọ dẹ́bísítì ní gbèsè lọ́sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ so ìdá ìjọsìn fún náà ní ìtọ́nà ní ìlọ́dọ̀ wa ibẹ̀ ẹ̀kọ́ la fẹ́ lọ lẹ́yìn bàtà bá ti wá sí dáadáa sọ́lọ̀ dáadáa tá a lè fi pé kódà ànábì júwe sallallahu alaihi wasallam pé ǹjẹ́ ẹnìkan kan ló ní sóde lọ fún ra ẹrú wa ọkùnrin rẹ̀ ẹrú wa ọlọ́ra ẹrú kó kówó rẹ̀ ra ẹrú àbí ẹmẹ́tì ẹ̀já sọ́lá pé ẹ̀já lo ìsàkúndà nàbí náà lò sallallahu alaihi wasallam ànábì sẹ́ni kọ̀ọ̀kan yìí lọ ra ẹrú wa ọwọ́ ara ẹrú nǹkan ìtumọ̀ tẹ́lẹ̀ tí wọ́n lẹ́rú láyé ìjọ ní pé tọ́ ọba ẹrú dé kẹrù ọmọ wa bọ̀ ṣiṣẹ́ ọ̀gá lọ ọ̀rọ̀ kí lọ́ọ́ lọ òǹdó ọlọ́ọ̀rọ̀ ẹrú lápẹ̀rẹ̀ àbọ̀ lọ ilẹ̀ haúsá ọlọ́ọ̀rọ̀ ẹrú àbọ̀wọ́ bá dẹ̀ látọ̀ òǹdó ọwọ́ ẹrú bá dẹ̀ ọ̀sán lọ ọdún kan tó jìnà ọlọ́ọ̀rọ̀ ẹrú wa ọwọ́ ẹrú dé àníyàn tó lẹ́rú dé ni pé kẹrù ọwọ́ máa ṣiṣẹ́ fún ẹrú yàn ọ̀wọ́ ṣiṣẹ́ fún kàtọ́rà ọwọ́ abọ́lé kẹta ìlọ́nà ara rẹ̀ ṣiṣẹ́ àdàbí níta ló lè yọrù sínú yín lè yọnu sí àpẹẹrẹ pé ọlọ́ọ̀dá yín olófin yín jẹ̀mú olóṣùkú yín olóṣẹ̀lú yín olóṣìkú nǹkan yín ó ti ṣe ilé nígbà wọn ọmọ ẹ̀kẹ́ wá jọ́sìn fún ẹ wá lọ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọ̀nà ṣẹ̀ṣẹ̀ sẹ́yìn náà lè yọnu sí kẹ́ẹ̀fọ́ rẹ̀ rú tàbí ọmọ tá a náwó ní lórí àwọn akọ láti primary school secondary school tó jẹ́ university oníṣẹ́tẹ́ òbí ẹ̀ṣẹ́ kọ́ ọmọ ọmọ wọlé ọmọ oníṣẹ́ l'Àbújá yóò wà wọ́n lọ́tà Àbújá yóò wà lọ sọ́dọ̀ ilé ìyá rẹ̀ tí gbẹlẹ́ bẹ̀rẹ̀ yóò wà lọ kó ojú yóò sì padà yóò kọ́ sí Àbújá kan wọn sì wà títí tí ń ráàyè. ta ló lè gbà nù yín ta ni òní wọn lọ wọn lépè. ànábì ni mo ṣe rí lẹ́nu ọlọ́run lọ́ba tó dá yín olódá sánà olódá rẹ̀ olódá ogun nǹkan olódá omi táwọn èèyàn kan lọ ọmú tí a ń pè lọ́sùn tí a ń tọ́sìn fún olódá òkúta táwọn èèyàn kan gbé kalẹ̀ òun lọ dáa ni kí wọ́n tó máa sọ gbogbo ni tó wáyé kẹ́ ẹ máa lọ fi ìjọsìn fún tábà tí wọ́n á sí dáadáa sọ̀rọ̀ náà dáadáa tó náà ayẹ̀wò sàlàyé fún wa á ní ká lọ́yẹ ká sí dáadáa sí lẹ́yìn ọlọ́run ọlọ́run ní wádìí wá ní lẹ́yìn ìsáàánì lẹ́yìn pẹ̀lúsìn fọlọ́ ètò kà ó náà ní pé wádìí wá ní lẹ́yìn ìsáàánì àwọn òbí yín méjèèjì bàbá àti ìyá ìsáàánì tábà béèrè béèrè tábà yẹ ká sí dáadáa sí lẹ́yìn ọlọ́run nàmbà 2 ẹ̀tọ́ kà ó náà lò méjèèjì kéka àfa àkọ́kọ́ ní kéka ọ̀gá tó kọ́ wá sí torí bí àwọn àfa láwùjọ tá a wà wọ́n máa jẹ́ kó yá yín pé òkò dìmú fọ́dílà òstáàdì àlá fọ́dílì wà nídìí ìjẹ́ wọn sọ fún wa
pé mo gbọ́lá fọ́lá mo gbé ọlá fún àfáà mi tọkọ mi tó ọlá rẹ̀ mo ti ṣáájú àwọn òbí mi ọ̀rọ̀ kúkú ni ọ̀tà kẹsì kódà wọ́n tún wá máa mú Yorùbá kan wá pé òǹbí ni kò tó òǹwo ni ara ìsìlámù kọ́ ilé yìí àwọn àbálọ́lá lóòótọ́ àwọn òǹre ni wọ́n ṣe dáadáa tọ́pọ̀ ní gbèsè ayé wa tọ́pọ̀ gan ni o ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ Ọlọ́run òfin ẹ̀sìn nàmbà 2 ta ló yẹ ká ṣe dáadáa sí lẹ́yìn Ọlọ́run òbí ni òbí lọ́kàn ló jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àyà nínú Al-Qur'an Karim tó lọ́ bá ti ń mú ìjọsìn fún wa tán yọ wá fi dáadáa sí gbòógì pé wa'budu Allaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana. ẹ máa tẹ́tù mi Ọlọ́run ẹ má orogún pẹ̀lú mi orogún yẹn ni mo ti má sọ̀rọ̀ má sì pẹ́rẹ́ má yẹsẹ́ o. tẹ́ bá ti ṣe lẹ́yìn ọ̀gá òbí lọ́wọ́ yín lẹ́yìn òbí ìní tó ń kan àbá ní tó ń kan ọ̀gá wa bil walidayni ihsana. nínú Al-Qur'an Karim tọ́lọ́ ti ń so ìwọ rẹ̀ má ìwọ òbí ìwọ òbí má ìwọ rẹ̀ tọ́lọ́ bá fẹ́ gbọ́ yé gbogbo mùsùlùmí dáadáa àwọn àfá ẹ̀sìn wọ́n yọ ìdájọ́ fáwọn pé àníṣẹ́ tó o bá ti ń kírun ìrun tó o kírun ó pé ìwọ tọ́lọ́ fún mi ọlọ́dẹ sọ pé tó bá ti ń pé wọ́n fún un tán mú wọ́n tòbí mà adékú lórí ìrun kọ̀ọ̀kan ọmọ kọ̀ọ̀kan gbọ́dọ̀ máa ṣàdúrà fóbi rẹ̀ ìgbà náà ló tó pé wọ́n tọ́lọ́ kílẹ̀ yìí wa ọlọ́ni àníṣkúrúlí wàlíwálidayka alẹ́ ẹ máa dúpẹ́ fún mi Ọlọ́run wàlíwálidayka àtàwọn òbí yín méjèèjì àwọn àbá àdúgbò láti dúpẹ́ Ọlọ́run tó bá ti ń kírun olùpẹ́ Ọlọ́run Ọlọ́run tó bá ti ń dúpẹ́ fún mi wàlíwálidayka àwọn òbí rẹ méjèèjì máa dúpẹ́ fún mi làwọn àwọn àti wọn nígbà tó bá fẹ́ máa àbẹ́ àyà tó bá ti ń kàtà àyà attahiyatu lillah الطيبات صلوات لله السلام على النبي ورحمة الله إذا السلام عليك أيها النبي abúlé nasori onílójú ayé ànàbí ìlànà sọ̀kẹ́ assalamu alayka ayọ́ ànàbí ìgbà tá ànàbí kúta àchéǹjì ẹ̀ ìdá pẹ́sẹ́ ní ìwà tó wà ní chéǹjì ìka alayka torí bá ànàbí ìbẹ̀rẹ̀ àríwá nígbà náà tábà ti bẹ́yà tó alayka ní pé you ẹni tá a fèsì yù ànàbí òsì láàrin wọn mákẹ́lẹ́ mi wọ́n àmọ́ rò pé kọ́mọ àlọ́ gbọ́dọ̀ ní sùn bí jáde àwọn sàbí wọ́n yà lè tilẹ̀ fún bẹ́ẹ̀ kọ́mọ àlọ́ gbọ́dọ̀ sùn bí jáde pé táwọn ti ń dùn náà àwọn tó máa ń dùn wájú báyìí nàbí assalamu alayka àwọn sàbí gbogbo ẹni wọn kò wọ́n ti jẹ assalamu ala nabi wa rahmatullah wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin awasi ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu lẹ́yìn ìgbà náà a kà sọ̀láàtì Ibrahimiyya lẹ́yìn ìgbà náà a kà sọ̀láàtì Ibrahimiyya tán a wà á sí Allahumma inni a'udhu bika min adhabi jahannama wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min fitnati al-masih ad-dajjal lẹ́yìn ìgbà náà a sì bá ń tán ànàbí wa ní kásẹ̀ sàdúà tọ́ba wúwa kásẹ̀ sàdúà tọ́ba àwọn àfa àwọn ajẹ́kúyà pẹ̀lú àjàtà aṣọ ìtọ́nà ní àníṣkúrúlí wàlíwálidayka dúpẹ́ fún mi Ọlọ́run kó o sì fẹ́ wọn òbí rẹ̀ nígbà níbi tí ní kásàbà tó wúwà nítorí ìlú yẹn o ti dúpẹ́ fọlọ́ ń tán o ti sàdúrà wá sàdúrà òbí pé Ọlọ́run tó àjọ máa ti kú ni Ọlọ́run àbúlé yẹn ẹ àjọ máa bẹ̀rẹ̀ yẹn Ọlọ́run bá wọn kẹ wọn kẹta yẹn sínkù o ti ní ẹ wọn àdúrà tó bá wù yìí kásàdúrà bá wọn òbí níbi táyà wa àjẹpé ọmọ gidi tí ọjọ́ máa ná àlùbáríkà tó bẹ́ sí yìí àwọn òbí rẹ̀ tí bá ti ń kírun iná ní ọmọ ṣàdúrà fún wọn bẹ láyé wọn ò sí láyé sígbà tó wọn ṣàdúrà lẹ́yìn máa wọn lójúmọ́ fóbi rẹ̀ tó tún wá gbé sórí ìran níbi tí ìsìlámù ti ní kásàdúrà tó bá wùwà lẹ́yìn ìgbà tá a bá ti táyà tán ṣé wọn ọmọ lẹ́sẹ̀ wá sọ wípé wọ́n fẹ́ káwọn aláàfáà àjọ òun fẹ́ rántí òbí ìmú lẹ́ẹ̀kan lọ́dún tàbí gbà mọ̀ pé 10 years pé this year lókè ọdún náà wà tí wọ́n lè kú ẹ̀jẹ̀ ká káwọn yẹn lọ àbí this year lọ pé 20 years dáàbò wá sí lọ ẹ̀jẹ̀ ká ewu lẹ̀ sọ́mọ́ kiri 20 years ń wọ́n yàrá rẹ̀ kì í ṣe fún ọmọ rẹ̀ tí ẹni wọ́n fi lẹ́sàáyé nù nínú ọmọ abú lọ wa ọmọ abú tí ọ̀yẹ́ kó gbòòrò fi lẹ́sàáyé rárá so wọ́n lọ ní àníṣkúrúlí wàlíwálidayka
ẹdúpẹ́ fíìmù ọlọ́run ẹdúpẹ́ fún òbí nínú àwọn àdúgbò ní sọ́ńbì nínú sọ́ọ̀tù nìṣà tá a ní afẹ́bẹ̀rẹ̀ pé tá a ní ó yẹ ká tó ṣe dáadáa sí lẹ́yìn ọlọ́run ayé máa tó ní àti máa yà lákòókò máa pé àbí nínú ayé ọlọ́run ti dákọ̀ pé ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì jọ ọwọ́ wa àlìjẹ́nà wa iná wa ibẹ̀ ni bẹ́ẹ̀ bá ti rí ọmọ òbí kò sí kankan mọ́ fèrè áwò nígbà tó rí ìbínú òfin lọ́lọ́run dá wálẹ̀ gbogbo ẹni tí bá lọ yẹsẹ́ wò tí a sọ pé òbí rẹ̀ ní í ṣe tó náà sì gbà bẹ́ẹ̀ tí ayé rẹ̀ ti bàjẹ́ òun lè níyẹn yọ náà bákan náà gbogbo ìyàwó kíyàwó tó bá fẹ́ gbé ọkọ lu òbí rẹ̀ kó náà rántí kó náà bímọ nítorí pé àwọn obìnrin wọn ò ní lè gbọ́ ọkọ mánéjì àfihàn pé àlìjẹ náà tiẹ̀ ní kó láti wá sọ́wọ́ ọ̀kọ́kọ̀ rẹ̀ ọmọ lọ́nà náà tọ́lá sì ń tọ́ fẹsẹ̀ kọ́ bẹ́ẹ̀ iná yá èyàn wà gbọ́ ọ̀rọ̀ ilé ayé kan tí ò ní túmọ̀ àbí ọ̀rọ̀ kẹ́ ọ̀rọ̀ wọn ti kí ní ká wọn náà fẹ́ẹ̀ dé kókó padà wọn rẹ̀ náà sí àfi kí èèyàn gbọ́ ẹ̀sìn yé wípé àlìjẹ náà pọ̀ nínú ìdílé ẹ̀kọ́ wá ṣe òfin ọkọ̀ òun náà gbà padà àwọn òbí wa méjèèjì ọ̀dọ̀ wa kásì dáadáa sí kódà ọlọ́run ní ìmọ̀ ayẹ́kùnrin lọ́dún náà ń dákalẹ̀ jù bára àdúgbò má àwọn òkèlà àbùmá wọ́n lè dàgbà sí ọlọ́wọ́ ìkánú wọn ní àbíkìní kejì dáadáa ṣíṣe sí wọn ọ̀ràn yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àtúbọ̀rọ̀ bí àgbẹ̀ká ẹ̀sìn Islam téèyàn bá gbọ́ yé dáadáa wọ́n bá gbọ́ yé kò ní láwọn wàhálà kan ọlọ́run so ìwò òbí máa ìwọ ara rẹ̀ ọmọ wa ní 20 naira lọ́wọ́ ebi ń pa ìyá ebi ń pa ìyàwó àmì ìjọba ìlú kàtà sí 20 naira yìí ṣe bùkátà pé ọbẹ̀ ra sọ ọbẹ̀ ra kíló tó jẹ́ ọ̀ràn yẹn nígbà ọ̀rọ̀ máa ṣe báyìí ilé ìbí 20 naira ebi ní báyìí ìyá mẹ́rin ebi ní báyìí tá a lè yóò fún nínú ṣẹ̀rẹ́ Islam ìyàwó láàfún o àwọn ọ̀gbàgbà lẹ́yìn Yorùbá wọ́n ní ẹni tó bá di ẹran mọ́lẹ̀ òní ọ̀sán pàtí fún wọn lọ mú wa bọ́ tọ́jú rẹ̀ bùkátà bí gbọ́ tiẹ̀ ọ̀la ẹ̀yàn kọ́kọ́ ni sẹ́ni pé Islam náà ìwò bí a ti sọ lọ́dà rẹ̀ ọ̀n ìjà pé bá gbọ́dọ̀ tá a bá ṣe lè sẹ́yìn kan wọ́n mọ̀ ní wọ́n fi àjẹyẹ àwọn torí ìyàwó nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn ní ìsìn ọ wà lẹ̀ ṣùgbọ́n tó ẹgbẹ́ náà fílà káwọn ti fi jẹ́ ẹjọ́ mo fẹ́ fún ice cream yàrá ló fẹ́ fún ice cream ṣe àbúrò ìṣẹ́ fún ọ̀rẹ́ yàrá àbọ̀lá fún mi lẹ́nu torí ice cream ọ̀hún náà wà fún lẹ́nu mo fẹ́ gbọ́ àgbẹ̀dá lẹ́yìn àwọn ìkẹ́kọ̀ọ́ kan bá ayé mọ́ká yọlẹ̀ fúnyàwó ayọ́kan ni àti fúnyàwó tani yóò mú lọ ìyá ni o tẹ̀lifọ́ yàtọ̀ sí bùkátà jíjẹ torí tí a wọ́n tọ́ra ẹ̀yàn fún ọ ni pé nínú oṣù pé o jíjẹ mímú rẹ ti lọ́rùn rẹ. onímọ́tò ọ̀gá ara mọ́tò fẹ́ nìkan ayọ́ ọ̀kan lọ́yọ̀ ìyàwó àbíyà tani ọ̀rà fún náà ó ti gbé àwọn ó yàtọ̀ sí jíjẹ mímu àwọn òbí méjèèjì wọ́n lágbára gan níwájú Ọlọ́run òbí méjèèjì lágbára gan níwájú Ọlọ́run arákùnrin kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà bí lọ rí jihad ọbẹ̀ tẹ̀lé àná bí lọ rí jihad àwọn ìlú wa ní sóò ní bàbá ó ní wọn ní sóò ní
àwọn olùdí ànábì wọn lọ ní jihadi tiẹ̀ lọ sí jihadi lára rẹ̀ má tẹ̀lé alọ sallallahu alaihi wasallam. ẹnìkan ló fi àforíjì ọlọ́run mo fẹ́ kọ́ lọ́wọ́ foríjì ọ̀ kọ́ lọ́wọ́ wọn yanjú ànábì ní sọ níyà olóhùn òní sọlá kúrò ìyàwó lòdì lọ́wọ́ bá kọ́sàdúrà fún ẹ̀wọ̀n kan iṣẹ́ yìí tẹ́ fi so ọmọ mọ́bì rẹ̀ ẹ wá lò ní í ṣe torí pé àdúrà tòbí yẹn yóò sì gàgà kankan bẹ́ẹ̀ ọ̀dẹ̀sẹ̀ nìkan láyé tó lè ṣàdúrà àti ní tinú fún yàn tó tóbi yàn lọ. ìtumọ̀ mi pẹ̀lú àdúrà àti ní tinú pé àdúrà tí ò ní fi klọ́ọ̀sì sí òbí ẹ̀ nìkan ló lè ṣe. tábùrù àbíyẹ̀ bá ń ṣàdúrà fún yàn pé ọlọ́dún àwọn alágbẹ́dá ọlọ́dún mú lòdì káwọn máa tèmi náà wọ́n máa lọ yọ máa sàrọ̀ àwọn máa tiẹ̀ lẹ́tẹ̀ kó ti fi kọ́ọ̀sì kí ẹ kó nílé yàn ọ̀kẹ́kọ́ dá fún ọjọ́ máa tiẹ̀ lọ. bẹ́ẹ̀ gbé yẹn sàrọ̀ àfún yàn kàbúrò máa máa lòdì ṣùgbọ́n káwọn náà wọ́n mẹ́rin tí a kọ́ sàkókò tiẹ̀ náà lọ́wọ́ ọ̀rẹ́ náà tó wá ọjọ́ máa dá fún àpapọ̀ owó ọ̀dà alápẹ̀ nìkan o ti fi klọ́ọ̀sì sí ilé bàbá yóò dé ló bọ̀ àdúrà tí ò ní ní klọ́ọ̀sì nù lérò kìí sọ́nà sàdá pé ọlọ́dọ̀ dà fún ìjọba mi lọ. Ṣé bàbá tí ò ní klọ́ọ̀sì kò ní kóyà ọ̀pọ̀lọpọ̀ bí ìṣàdúrà ara wọn náà. Tọ́lá ti mọ̀ pé ọjà tèmi lélẹ̀ ọlọ́run mo fún ọ tẹ́lẹ̀ ọ̀pọ̀ wálé tí ó máa lò ní tí ó máa kò fi klọ́ọ̀sì kẹ́kẹ́ ṣe pé àtẹ̀mí náà tó ti mọ̀ pé dídá rẹ̀ dídá àwọn. Ìyàwó gẹ yóò fi klọ́ọ̀sì sí àdúrà tó ti sọ ọlọ́jọ́ àwọn ọmọ ẹ̀sìn káwọn náà mọ́ mẹ́rin tí àwọn ti fi klọ́ọ̀sì sí. Ìyá ò ní sọ púpọ̀ náà mọ́ mẹ́rin tó sọ pé dídá fún ọmọ dídá fún òní. So obì àpilẹ́yìn ọ̀nà dalọ́gà bọ́dù lọ́gà. Ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni wọ́n ní ní kórógbá àwọn tẹ́ ẹ̀ máa sí dáadáa sí o látàrí ìtìlẹ̀ yìí o wọ́n ní ní kórógbá àwọn mọ̀lẹ́bí fámìlì okùn ẹbí ọlọ́run ẹ̀ sí dáadáa sí à sẹ́ni ọmọ tó ní ká sí dáadáa sẹ́ni ó ti mọ̀ pẹ̀lú èèmọ̀ orin àwọn tí ò wà ní orí lórí o sí dáadáa sí wọ́n bẹ dìní kúrò bá wọ́n láwọn mọ̀lẹ́bí sí dáadáa sí à ṣùgbọ́n dáadáa yẹn tó wọn bá ní kọ́lá pàṣẹ fẹ́ bí kò yí ẹlòmíì kìí sí dẹ́dẹ́ tó owó kọ́ ni pé sẹ́ni tí ò lè wá ẹbí mọ́ tí ò lè bèrè ń pa wọn ọlọ́wọ́ sọ pé dẹ́dẹ́ máa náwó fẹ́ bí lápẹ̀rẹ̀ dáadáa sí ṣiṣẹ́ bí ayé ti rọrùn ìwà ọmọbìnrin alágbèéká kọ́ ọmọbìnrin alágbèéká kọ́ máa ń pa wọn tó dáadáa kan mọ́. Wọ́n á gbé kàkàkà lọ sí pé jẹ́bá ti gbè lọ́sẹ̀ ní lísì sí ọ̀padà ní pé onífọ́ káwọ́sára ẹ̀dọ́dọ́ kíníkà owó àwọ̀ tó o bá ti mọ̀ wọ́n pé àpòrọ̀ owó ni wọ́n kò sí tẹ́lẹ̀ sí náà kò ní ìtọ́ ọba lágbára tí ò ní kọ́ la ó lè sí kọ́ kì í ṣe bá pé nígbà tá a kó torí owó ní onídé ìbéèrè wọn ẹ̀wọ̀n wọn lọ́dọ̀ tó kàkà sí ẹ̀ ó lè bèrè àlàáfíà àwọn tó bá di gbogbo wọn ní ẹ̀lú nẹ́tíwọ̀kì wọ́n láti bèrè àlàáfíà wọn tí wọ́n wá ń gbọ́ mi ní ọgbọ́n náà ó ti bèrè àlàáfíà tó fẹ́ béèrè ó ti mọ rẹ̀ pé kó kulẹ̀ sẹ́ni owó sí náà ọtí yẹn ni ọlọ́ọ̀ fi pé ẹ sáwọn dáadáa pé àti mo nílò pé ẹ̀lú ókè. Wọ́n ti ní kúrúbà àwọn mẹ̀lẹ́bí ẹbí lágbára ànábì ní láràárọ̀ sallallahu alaihi wasallam ọkọ̀ ẹbí ó so máa ríṣu ọlọ́ba yìí okùn bí ibi tẹ́bí lágbára dé ẹbí lágbára dé o ẹ má jẹ́ àjà ọkọ̀ ẹbí ẹ má jẹ́ aṣọ pé èèyàn ìbálàpàjẹ́ sí máa bí bẹ́ẹ̀ bí sí òmí ní kó wọn fẹ́ wọn gbọ́n kàtà wọn. ayé ọ̀kẹ́ wọn pa wọn
mọ́jà pọ̀ nígbà àníjọ sí èyí á máa ń jọ sí kí ní kó bí àbùkátà rẹ̀ náà ọlọ́run ti mọ̀ tó wò ní mú orí ọwọ́ aṣọ àlìjá náà mọ̀ bẹ́ẹ̀ torí jẹ́ ìyẹ̀bá ló ṣe fẹ́bí tó bẹ̀rẹ̀ sí kí ni tí wọ́n á máa kí ẹ náà ní tó bẹ̀rẹ̀ fún oṣù tó bá lọ ẹ̀jẹ̀ fún 100,000 gbé tí 100,000 náà bẹ̀rẹ̀ ọ̀bà ní bọ̀dà ọlọ́run mú orí yìí tó bẹ̀rẹ̀ fún 100,000 ìjọ fìdú pé ní ìhùn náà kọ́rẹ́ ká kí mọ́ ẹ̀ ìyá mi ló padà gbà ẹ̀rọ gbọ́dọ̀ ìyá mi ló padà gbà tí ìbá sáyẹ̀sì láyé ìyá wa mọ́ màmá tí ẹ̀ gan màmá mi lọ́tọ́ bẹ̀ fi sórí ilẹ̀ tí ẹ̀ dúpẹ́ kékeré tó fọ́ bàbá ìdúrà tó wà lóyìnbó táwọn ìbá sẹ́ni 20,000 lórí pé sí 20% sẹ́wọ́n wọ́n yìí sì ní wọ́n ọ̀kan níbẹ̀ ìsẹ́ni tí ó fi dúpẹ́ kẹ́ àti lágbẹ́dá tó 20% 20 ìbí ọ̀rọ̀ kan ní London ti náà wà kí lápá ní Nàìjíríà tí wọ́n náà wà tọ́kọ̀ owó síbi sọ́mọ kan náà lọ́dọ̀ wà bẹ́ẹ̀ sọ́mọ lọ́wọ́ London sọ́mọ lọ́wọ́ wà Nàìjíríà ìsẹ́ni tó fi dúpẹ́ kẹ́ 10,000 ọ̀dà bá ti yìí o kí alábàání ní ti tẹ́tí kúrò láti jẹ́ o wọ́n lè tọ́ wá wà ní láti jẹ́ sọ ẹ̀kọ́ náà máa tọrọ 10,000 inú ti ẹ̀kọ́ kọ́ appreciate ẹbí ànábì ní okùn bí yẹn lọ́wọ́ asománṣu ọ̀nà lọ́wọ́ ní wọ́n ọ̀nà sínú máa wà sọ́dà ní gbogbo ẹni tí bá ń dàmì pọ̀ máa dàpọ̀ máa kẹ̀rẹ́ wà kútọ́ àmọ́ nkọ̀tọ́ àní gbogbo ẹni tí bá ń já mi máa bá já kó bí kẹwọ́ náà ó kọ́ ẹbí òde sọ bẹ́ẹ̀ ó kọ́ ẹbí lágbára gẹ́ ìbí lágbára gẹ́ kódà kẹbí yẹn ó jẹ́ tí èsì mùsùlùmí tí ọ̀bà ní lágbára ní ọlọ́ni yá ayé àná ìtàkùn rọ́pàkùn lẹ́yìn ọ̀làkọ̀kọ̀ ní nàfṣẹ̀ wà ìdá ẹ̀rí kọ́rọ̀ ọ̀rọ̀ ìbílẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́ni mo kàn yín yẹn ìtàkùn wọ́ọ̀ha ìtàkùn rọ́pàkùn lẹ́yìn ọ̀làkọ̀kọ̀ ní nàfṣẹ̀ wà ìdá ẹ̀páyọ̀ ọlọ́run ọba tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo ẹ̀mí ẹ̀yọ kan tí sábàbí Ádámù alayhi salatu wassalam ọlọ́run ni wọ́n kọ́dà kọ̀mí ní azawjaha látara Ádámù ọlọ́run yọ ìyàwó rẹ̀ ìyànná wa àwa wa batha minhuma rijalan kathiran wa nisaa látara àwọn méjèèjì òun wá ń yọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin jáde àtọ̀pọ̀lọpọ̀ obìnrin ó fi hàn pé ní dẹ́bí ti bẹ̀rẹ̀ orí Ádámù ọlọ́run ni mọ̀lẹ́ni wattaqullah alladhi tasaaluna bihi ọlọ́run ni ẹ̀páyà ọlọ́run ọba wọn ní ẹ̀bẹ̀rù rẹ̀ ó tún nílẹ̀ kejì wal arham ẹ̀sìn páyà òkun ọ̀bí ẹ̀páyà ọlọ́run ẹni pé ọ̀rọ̀ ẹbí náà ló fi bẹ̀rẹ̀ bá a ṣe ń pọ̀ láti ìpìlẹ̀ ọwọ́ ní wal arham ẹ̀sìn páyà òkun ọ̀bí ẹ̀bẹ̀rù òkun ọ̀bí ẹ̀mọ́dùnkún ẹ̀bí ọ̀tọ̀ wọ̀ ìyá gbogbo wọn tó ní àwọn òṣìṣẹ́ wọn àkọ́kọ́ má di family house kan sígbà tó wà dé lọ́nà tí kò tí wá dá fún sọ́dá fún ọ̀dá yìí kú lọ. Yà wọ́n ti ní wọn family náà ti ń ṣe o wọ́n ti ní kó ọ̀wọ́n di bẹ́ẹ̀ mọ̀ nígbà tó di bẹ́ẹ̀ mọ̀ ìgbà yìí rẹ̀ ti wá ní tùmọ̀. So ànábì ní òbí ọmọ sọ pé ìwọ lọ sí ìgbà wọn sọ́dá ni òwò àkọ́tà máa ń kọ̀tọ́ àní ọlọ́ gbogbo ẹni tó bá ń jáwé pọ̀ máa bá ń dà fọ́ ọmọ kẹrẹ gbogbo ẹni tí bá ń já mi máa bá ń já kú bí kẹrẹ. ànábì ní kì í ṣe dídẹ bí pọ̀ òun ni wọ́n tẹ pé àwọn tí wọ́n tí wọ́n ń bọ̀ nìkan lọ wá nínú ẹbí ẹ̀ tó bá ti kọ́ tí wọ́n náà pa tì mí ànábì ní nǹkan ní dídẹ bí pọ̀ ó di mélòó wàlíyàtà máa ẹlẹ́ẹ̀kẹ́ni àwọn tá a sì dáadáa sí ọmọ òrukàn lẹ́yìn ọlọ́run ọkọ̀ àwọn òbí lẹ́yìn òbí ó pa bí ọwọ́ akọ̀ ọmọ òrukàn àwọn ọmọ òrukàn dáadáa ta ní àpèlè ọmọ òrukàn òun náà lọ́mọ tí bàbá rẹ̀ bá kú tọ́mọ yẹn ò tí bàlágà tọ́wọ́ ti bàlágà ló ṣẹlẹ̀ àti dáhùn kí sọmọ òrukàn náà ṣùgbọ́n ọmọ òrukàn pọ̀ Nàìjíríà níṣẹ́ ni pé ọmọ tí a bá rẹ̀ gán bẹ láyé tí ojú mẹ́rẹ̀ẹ̀rin àmì méjì
méjì tọkọ méjì òkùnkùn méjì ojú mẹ́rẹ̀ ní bẹ ọmọ yẹn kẹ́ ti abàlágà ọmọ òkùnkùn náà sì kú. ìyẹn gan máa ń fẹ́ dá àwọn wàhálà kan lẹ̀ fún àwọn tí àwọn Lárúbáwá tí a máa ń fẹ́ sponsor àwọn ọmọ òrukàn láti ìlú Islam lókè ẹ bá tọ́jú àwọn ọmọ òrukàn wọ́n àmọ́ ní ẹni pé kọ́ wọn lọ primary school kọ́ wọ́n ti á bẹ̀rù pé ẹni ọmọ torí pé mo ṣẹ̀dá Islam bí bàlágà ẹni èjì lọ́mọ ti ní bàlágà láti bí 9 years lọ sókè tọ́wájú pé ìkúlẹ̀ ní menstruation tọ́wájú pé nǹkan ní máa jáde lójú ara rẹ̀ ṣùgbọ́n èèyàn wọn bàlágà kò bàlágà ọ̀tọ́ báyìí ní pé 15 years nínú ṣẹ̀dá Islam nǹkan dáadáa rẹ̀ kò dáadáa rẹ̀ ṣẹ̀dá Islam sọ pé ẹni èjì tó bá ti lé 15 years ọkùnrin obìnrin o Islam ló ti bàlágà tó ẹni pé 15 years àwọn tí a gbọ́ nípa àwọn àmà ní èjì àmà táwọn ọ̀tọ̀jú àwọn ọ̀tọ̀jú ẹ̀ di 15 years pé lẹ́yìn 15 years Islam sọ pé kí lè sọ owó kan náà ó ti lè tó dúbọ́ sí ní Nàìjíríà Nàìjíríà gẹ́gẹ́ bí gbọ́ mọ̀ kan ìrẹ̀pẹ̀ tí a bá rẹ̀ kú báyìí kẹ́sì mọ́ pé àwọn ìjọba ọ̀kan ló jẹ́ pé fíkíù lè wá kí ó ṣe pàtàkì a lè ka àwọn ìjọba ìlú tíra táwọn àfọwọ́sọ ó wá kú àwùjọ bí tó wà fíkíù lè wá kí ìyẹn lọ́pọ̀lọpọ̀ ọgbọ̀ ìgbọ̀yé lọ́pọ̀lọpọ̀ ẹ ti ń pè rẹ̀ láàfà ẹ ti ń pè rẹ̀ lọ́sùnẹ̀ ní pé káwọn èèyàn máa ń ṣe àwọn kankankankan láwọn àyè ibi tí ò ti yẹ ká ṣe kankankan tọ́jú bá mọ̀ pé reality ní nǹkan yìí wọ́n ti ń tọ́ ọ sọ yìí ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ sọ gáàdì àwọn yòókù mú yàrá náà nìkan ẹ̀gbọ́n wọn ní ṣẹ̀dá ọ̀sẹ̀ yìí pé tọ́ ọ sọ yìí kò sí apply báyìí fíkú lè wá kí ni ànábì náà sì lò ó sọ̀rọ̀ náà sọ̀lá ok sànàbí òdo nínú àdìsí wọn wálé ẹ̀ka ẹ̀ tó wá bá nàbí tó dé tó lọ́n bá ti di ẹ̀ tó bá tẹ̀lé ọ̀gbọ̀n tàbí tí olódùlá yìí padà rí jihadi tiẹ̀ ó yẹ pé nítorí ṣe lè tẹ̀ nísìnyí pé wọn lọ that is why tó jẹ́ pé tá a bá ń ka àwọn àhàdíìsì kan wọ́n máa béèrè pé ẹ̀yìn ìlú wọn béèrè pé wọ́n nàbí pé kí ni tó dáa ju mú sí olóore ànábì ní as-salatu ala waqtiha kama tó lásìkò rẹ̀ ẹ̀ tó wá nínú àdìsí pẹ̀lú mi tó wá béèrè ìjọ mi pé kí ni tó dáa ju ànábì ní jihadi fi sabilillah ẹ̀ tó wá nínú mi tẹ́wọ́n wọ́n tó béèrè ànábì ní kama náà sódò ànàtọ̀ náà ẹ̀ tó lẹ́nu tó béèrè ànábì ọ̀sọ̀ yìí pé kí màá sí dára sódò méjèèjì àwọn àdìkú ànitọ́lájú àti kọ̀ǹdíṣẹ̀ tí ń wá òun ní fabiansa sí ń yàtọ̀ dídá nínú Nàìjíríà nígbà míì báwo wọ́n ti lò dàgẹ́sì ó yàtọ̀ sí bó ṣe lò Ghana ó yàtọ̀ sí bó ṣe lò Amẹ́ríkà nítorí pé tí ń ṣẹlẹ̀ bí ìkọ́ni ń ṣẹlẹ̀ ní Amẹ́ríkà ẹni tó wá tó bẹ̀rẹ̀ wá nàbí pé iṣẹ́ wo ló lóore jù àbí sì wò báyìí pé eléyìí pẹ̀lú ìgbẹ̀tọ́ ní tọ́wá fún yàn máa báyìí ó lè pa àyàn síbẹ̀ ẹni lẹ́sọ̀ yìí pé àṣọlá ti gbé wọ́n ti à sórí tó dáa kọ́ bó ti wà yìí tí a dùn ìṣẹ̀lẹ̀ yìí la ìtàn sójú ọ̀nà tọ́lọ̀ fúnra ní ìdúró àwọn ọmọ ẹrú kú àwọn ẹni tó tó lówó tó lóró ó ní kí ni tó dáa jù ìṣòro rẹ̀ kò lè tí máa tó wà nìkan náà káwá ní ọmọ balẹ̀ mọ́sálásí àlẹ́gbẹ́ àti àlẹ́fà kò fi sẹ̀lẹ̀ ìlà kí ọmọ náà sójú ọ̀nà tọ́lọ̀ tí a pé ń tí ọ̀rọ̀ òun lọ́rùn nù yọ ọkàn máa mọ ní ìpìlẹ̀ ní gbà ìtọ́ bá kọ́ndíṣẹ́ rẹ̀ mọ́kọ́lọ́ bá kọ́ndíṣẹ́ ilé mọ́kọ́lọ́ bá kọ́ndíṣẹ́ ilé mi ẹni ọ̀sán ẹwà ní kọ́lọ́ wọn ti láwọ̀ kúrò ní ìjà àdúgbò sẹ́bi a sì ní àsìkò sí tá a fẹ́ lógún àwọn ti ìjà àdúgbò sẹ́bi kọ́ ọmọ ọgbọ́n ti sáà pé ìjà àdúgbò tó dáa ju mọ́sọ́ lórí oní ẹ̀tọ́ lè kàn ẹ̀ lẹ́sẹ̀ lójoojúmọ́ káàpé ẹni nìkan wà ní ọ̀yàwó náà lọ́gbà fọ́ọ̀tì ìjà àdúgbò tiẹ̀ lọ so fíkì òní wá kì káwọn ìdí lọ láwùjọ akó òtọ́ kékeré ṣe kékeré ṣùgbọ́n báyìí àbí tá a bá kára wa ló kù kò ṣeé ṣe kí la sọ níbẹ̀ òun náà ni yẹtí ọmọ òrukàn so ẹni tí ó gbọ́ yín àwọn tó jẹ́ mùsùlùmí náà tí a ti dáadáa á sọ kọ̀ọ̀díṣà Nàìjíríà fún o tó orí tó ọba yẹn jáwọ́ lórí bọ́ọ̀sì tó ń sọ ọmọ ìkókó Nàìjíríà gbogbo sẹ́kọ̀ọ́ sí ṣe bọ́ọ̀lù àtẹ̀yìn ti bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ àmúgbó ká ẹni o
torí bí tá a wà yìí ọmọ 15 years kódà kì í gbà. Ìdí ìsìlámù ní sọ ni pé ọmọ òrukàn tí àbá rẹ̀ bá ti lẹ̀ tó bá ti bàlágà ẹ kó bọ́ bá ti àbá rẹ̀ lé lọ tí wọ́n fi àṣewó kò bá ti àbá lé lọ́wọ́. Ara tí ó fi jẹ́ kó yé wa nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ayé ìjọ àtàwọn àdìsítà bá kà bẹ́ẹ̀ wọn nàbí fẹ́ ìyàwó Aisha ní ọmọ ọdún báyìí ẹnu náà mọ̀ pé ẹ̀dá bí sinmi náà ọmọ ọdún mẹ́sàn-án ẹjọ́ náà ó tóbi ju gbogbo ohun tí kálukú gbé lórí lọ. Àwọn tètè ní rapid grow nùmọ́ nùkúrú bàṣẹ tọ́gbà àdìsí nílẹ̀ alára báyìí wà nílẹ̀ àrọ́mọ báyìí wà báyìí náà wọ́n òmùúrò mùsùlùmí ha tọ́gbà wa tó ló ń kọ́ lẹ́nu ànàbí nígbà náà nàbí jáde láyé ọmọ ọdún mẹ́sàn-án lọ́wọ́ ó bẹ̀rù kí ìsọmọ ọdún mẹ́sàn-án lọ́wọ́ tó bá àdìsí nílẹ̀ ànàbí ìjà àwọn ọdún méje tí abẹ́jọ ọjà tí wọ́n lè gbọ́dọ̀ ẹ̀wọ̀n àwọn ọ̀rán ti rẹ̀ tí wọ́n lè di àdúrà àdìsí náà ní sọ tí wọ́n lè dì mọ́lẹ̀ bẹ́ẹ̀. Tẹ́kùnmọ̀ la kẹ́yìn yẹn yàtọ̀ dídí àgbà níbi gbogbo nǹkan ayé ọjọ́ yẹn yàtọ̀. Ṣé jáde pé jáde ti pé ọmọ tí wàá fi dáhùn rẹ 60 years ní ẹjọ́ wà ẹ̀fọ́ ló ti dáhùn kẹ̀kẹ́ 60 years ní ti dáhùn secondary school gbà. Àwọn náà sábà rà lẹ̀ lálẹ́ pé tọ́wọ́ ọ̀bà dé ti ìròyìn bẹ̀rẹ̀ primary school. Náà wá sí wọn sọ nígbà pé àwọn ọmọ àtàtà yà lọ táwọn padà sí di ọ̀nà. Ọmọ mi ò ti gbó kánú àbàwọn tó mú wá sí ọwọ́ àti secondary one tí ó ti gbó kánú àbàbí ó tó ka primary one. So yẹtìmù ọmọ òrukàn Ìsìlámù ní kásì dáadáa sí i. Báyọ̀ àti ẹ̀dùn yà òní bàbá láyé máa ara ọ̀ sí dáadáa sí i. Kódà nínú tó lè tètè mú ní àgbèyàn lálìjà náà níjọba ìjàmà òní kéyìí ànábì ní àná wàtá fílù yẹtìmì làwù àwọn olùdẹ́rì yìí kàhà bẹ́ẹ̀ ní fèrèjà náà. Ànábì ní èmi àtẹ̀ntìbá ń tọ́jú ọmọ òrukàn làwù tọ́ka tẹ̀bí rẹ̀. Ọ̀wà ní ẹbí àwọn nìkéyìí tàbí tí èyí sèmọ̀lẹ̀ tí àpẹ títí náà ẹbí ọ̀tọ̀ àwọn èèyàn tó ní wọn ò ní kí ọ fún yòókè wọn àti fọwọ́ ọ̀dà rẹ̀ mọ́dọ̀. Dáná ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọdẹ. Àwọn kíkẹ́ náà ní í ṣe ní tí ọ̀rọ̀ bá dùn nínú. Àwọn àfa wa wọ́n ní àbá sí ìgbà fún àgbà kódà kò gbé wọn bí inú wọn. Tí wọ́n dá àwọn àfa wa tí wọ́n ti kọ́ mọ́ tí àwọn àbọ̀ á kí wọn kẹ́ sí. Àwọn àbá tó ṣe olùkọ́ mi tí àbá káwọn ẹ̀yìn àyẹ̀ ní wọ́n dàbí àbùkù máa ń lò. Ẹ tó ní nǹkan rẹ̀ tó ṣe kọ̀ yẹ ká kí. Tí bí tábà rẹ̀ tó ní nǹkan rẹ̀ tí yóò ṣe àmọ́ ọjọ́ rẹ̀ kí pé máa wọ nǹkan rẹ̀ ní kúrò náà wọn. Nígbà wá sí ákì òun náà ni pé o ti ẹ̀ka lè kó o tún ṣe nǹkan rẹ̀. Ẹ̀dùn ni a ti àwọn dúpẹ́ lọ́wọ́ bọ̀dá. Láti lọ kọ́kọ́ máa bọ̀dá kẹ́kẹ́ lọ́sọ̀tọ̀. Ẹ̀rọ ẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni tí ọ̀gá kọ́ ẹ̀sẹ̀ ẹ̀dùn rẹ̀ wọ́n. Ẹ bá kí ni ẹkú ẹsìn wọn ẹkú náwó orí tiẹ̀ náà ní tiẹ̀ náà máa dọ̀. Tí o bá bá sin kọ̀tọ̀pẹ́ akẹ́fì Yorùbá gbé ni ọtọ́pẹ́. Ẹ wò ní nìkan ẹsẹ̀ máa ń bí lẹ́yìn kó o ṣe kí náà olóòtú rò pé ní tiẹ̀ múre torí pé sáà sọ pé máa ń la àyẹ̀ṣòro náà sá la àyẹ̀ṣòro náà ànábì lọ sọ bẹ́ẹ̀ ànábì lè tí ì bá dúpẹ́ fún yàn bọ́lá ń sọ̀rọ̀ fún gẹ́gẹ́ dúpẹ́. Ọmọ òrukàn fún ọmọ òrukàn kódà bó ṣe fún ọyọ pẹ̀lú rẹ̀ báyìí kódà àdìsí wá nínú rẹ̀ pé ó sì kọ́ ọ̀kan máa fọ́ra lórí lásán rẹ̀ ọgbọ́dọ̀ sí dáadáa sí ó di mélòó wọ́n ní màsàkì àtàwọn aláìní àwọn tí Islam sọ pé agbọ́dọ̀ sí dáadáa sínú wọ́n ní masakin nínú àyà ìní o àdísì ní ìbáwọn ní ìwá o wọ́n ní masakin àtàwọn aláìní ẹtí ò ní ṣàánú rẹ̀ òṣèlú nígbọ̀ yìí àánú táwọn olóṣèlú ọmọ sí àánú tí ò ní jazakumullahu khairan mọ́ kí ni a ń wò látọ̀dún mẹ́rin sẹ́yìn tí wọ́n máa báwọn èèyàn ló jẹ kí ni a ń wò látọ̀dún mẹ́rin sẹ́yìn tí wọ́n máa báwọn èèyàn lówó tí wọ́n máa ṣe ẹ̀pámẹ́ǹtì
ṣùgbọ́n ní ìsìn wọ́n máa tó bọ́ta àwọn fún ẹni kìíní kan ẹsẹ̀ àwọn okó kìíní kan báyìí wá wọn ò láàánú wa olè ní wọn èyí tí a bẹ jẹ èyí tí a bẹ gbà ní. àṣeélẹ̀ ilé ẹ̀wọ̀n ti ní Yorùbá ní àṣeélẹ̀ ńlàbọ̀ wá bá àárín náà tó ní mẹ́ta sẹ́yìn lọ́wọ́ àdìsí ẹ̀ àmọ́ bọ̀ òbòdè jóná ẹnìkan bọ́ bẹ̀ nínú àwọn tó fẹ́ sí ìjọba ọ̀sọ̀rọ̀ fún wọn fún àní 25 million agbára kó ti fún wa ó lè sàwọn ayára bíi ajáde pé wọ́n sọ fún àwọn fún àwọn òfin wa o ìkádébẹ̀ òun náà fẹ́ sí ìjọba kókó 2.5 million lẹ́yìn tiẹ̀ pé nígbà tí wọ́n ti nìkan sí ní wọ́n láwọn òfin àwọn òfin wa ọ̀nà yà 2.5 million ni. ẹnìkan sì lọ bẹ̀ òun ò sì tọ́ ní sílọ̀ kò kẹ́ni kankan lọ́wọ́ ó nìkan tó lọ́dà lọ ó sì jí lọ ó sì kọ́ ní ọjà ó sì mọ ọgbà agbolé kì tù gbogbo àwọn ọlọ́jà sì jáde wọ́n lọ lọ àwọn fámìlì tó ní gbogbo ilẹ̀ yẹn pé ọjà àṣẹ̀báyé ni sẹ́nu pàjọ lọ́jà yẹn èmi ọ̀wá torí pé mo fẹ́ dìbò nítorí ìkẹ́kẹ́ o lóòótọ́ mo fẹ́ dìbò ṣùgbọ́n ọjà yìí àjọ ń polówó rẹ̀ àjọ ń ṣe gbádùn bóò láti jọ sí tálọ́lẹ́ kọ́ wá sí àwọn tẹ̀lé àwọn ọ̀rẹ́ kíjọba wà bá àdá sọ́kẹ́ àyè àwọn òní ìjọba o torí tíjọba bá ti bá wọn ṣe wọ́n lé àwọn tó wà bẹ́ẹ̀ kó àwọn tó lọ́wọ́ wọn ó gbé bẹ́ẹ̀ o ẹ má wà fámìlì ti ṣe ní tí o ṣé kájọ faraṣe ni wọ́n ní kájọ faraṣe ni wọ́n ní tọ́ àjọ mọ́tò kálukú ẹ tó bá ní igi ẹ tó bá ní igi níta láàjọ wa máa kà ẹnìkan ló mọ́ faraṣe ẹ tó bá ní igi wa torí tí wọ́n bá ní gbogbo àdìgbẹ́ lọ́pàá ní ìsìn ó bẹ̀rẹ̀ dẹ́wà bí kọ́lẹ́ máa tajà mọ́ ẹ lọ bọ̀ wọn náà gbájú léèrè sọ́ọ̀bù tẹ́yìn ò lè nà sẹ̀bá yìí ẹ wá kọ́ ewu tí a ń gbà ń máa máa tún kọ́ abẹ́ lọ alẹ́ sí lọ́yẹ́ abẹ́ lọ sọ pàtì àti ẹni lọ lẹ́sìn kọ́ ọmọ tí wọ́n bá lé asọ́dà tí wọ́n kún ní kọ́ báyìí ọ̀dọ̀ yìí ọ̀dọ̀ tí àwọn ìlú ìdọ́gbọ̀n nígbà tán owó tí wọ́n gbélé báyìí náà sá lọ kí wọ́n á tà wọ́n ní masaki àwọn aláìní kánìfẹ́ aláìní wọ́n jáde bìí kúrúbà ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run ní wọ́n jáde bìí kúrúbà níbọ̀ aládùúgbò rẹ̀ ẹ̀ńtẹ́ ẹ̀jọ̀ kọ́lé pọ̀ ọmọ yẹn kó o sí dáadáa ẹ̀yin lẹ́sìn ń jalè lẹ́yìn ẹgbẹ́ iná àti Islam sí ní ká ti dáadáa sí ọwọ́ ní aládùúgbò yẹn ó pín wàlìjáàrì bìí kúrìbà àwọn aládùúgbò kan bẹ tẹ́ ẹ̀ tún jọjọ́ mọ́lẹ̀ fámìlì rẹ̀ ní ẹ̀ tó wájọ kọ́lé pọ̀ ó ti di ìwọ̀ méjì ìwọ̀ ẹbí ìwọ̀ ìkọ́lé pọ̀ tọ́wọ́ tó wá jẹ́lẹ́sìn rẹ̀ ó ti di ìwọ̀ mẹ́ta ìwọ̀ ẹbí ìwọ̀ ẹ̀sìn ìwọ aládùúgbò mẹ́tẹ̀ẹ̀ta lóṣù wọ́lọ́pù torí pé àlìjáàrù sàlàsà èyà alábàágbé mẹ́ta ní bẹ àwọn kan bẹ wọ́n níwọ̀ mẹ́ta lórí èèyàn àwọn kan bẹ wọ́n níwọ̀ méjì àwọn kan bẹ wọ́n níwọ̀ kan bó ti ẹ̀jẹ̀ pàdé ìsìkò gbé wa dọ̀rí ìkù sánà sọ̀hẹ́ olùmọ̀ọ́nà sánàdù rẹ̀ ọ̀lọ́ lọ́dọ̀ àwọn afọlábí ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ dà aládùúgbò mẹ́ta ní bẹ ẹni àkọ́kọ́ olè tó níwọ̀ mẹ́ta lórí ẹ̀ talẹ̀ tó níwọ̀ mẹ́ta lórí ẹ̀ ẹ̀ ń tẹ́ ẹgbẹ́ wà ládùúgbò ẹ̀ ti dọ̀dẹ́ ládùúgbò ìwọ̀ àkọ́kọ́ nù ọwọ́ ajẹ́ mùsùlùmí ìwọ̀ di méjì ọwọ́ ajẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ìwọ̀ di mẹ́ta ẹlẹ́ẹ̀kejì olè tó ní ìwọ̀ méjì lọ́rọ̀ rẹ̀ ìwọ̀ alákọ̀ọ́kọ́ ìwọ̀ pé ẹ̀jọ̀ kọ́lé pọ̀ ìwọ̀ ẹlẹ́ẹ̀kejì oníwọ̀ pé ẹ̀jọ̀ jẹ́ mùsùlùmí ẹjọ́ sí mọ̀lẹ́bí ẹlẹ́ẹ̀kẹta aládùúgbò òun náà tó lẹ pé ìwọ̀ kan ló ní ìwọ̀ pẹ́ ẹ̀dọ́kọ́lẹ́pọ̀ nìkan ẹ̀ṣẹ̀ bí ẹ̀ṣin ìjọsẹ̀ lẹ́sìn ó ìwọ̀ ti pẹ́ ẹ̀dọ́kọ́lẹ́pọ̀ kí ni wọ́n pẹ́ ẹ̀dọ́kọ́lẹ́pọ̀ tí ìsìláàmù ní ká pé fúnra wa mùsùlùmí ọ̀gbọ́yé ẹni tí èso mùsùlùmí ọ̀gbọ́yé àkọ́kọ́
ọ̀sẹ̀ tí ọ̀la burú lọ́dọ̀ aburú mi ọ̀gbọ́dọ̀ wà aburú ọ̀gbọ́dọ̀ wà látọ̀dọ̀ mi sọ́dọ̀ alábàágbé mi ní ìgbọ́dọ̀ nílà ọba àmàjẹ mùsùlùmí tá a bá gbélé nù yìí wáyé tí ó fi máa fi tààjú bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àtú tọ́ àwọn pílé ìdílé lóru lásìkò tó ẹ̀ka wọn kódà máìkì yẹn tó ń fẹ́ lò tó wá ń pílé kuran kìíní lórí máìkì àdúgbò òun ní mẹni tó fẹ́ sùn sẹ́ni àwọn òyìnbó wọ́n lọ sọ́ọ̀bì sẹ́ríà wọ́n wá lò ṣùgbọ́n wò pé sẹ́ríà àwọn òyìnbó wà máa wọlé ẹ̀fọn ọkọ̀ sí pé ìfà ọ̀dà Amẹ́ríkà wọ́n tẹ̀lé sẹ́ríà kó kúrò sí ara wọn wọn rẹ̀ káwọn pé Islam lónìí ṣùgbọ́n wọ́n ti lọ sọ́ọ̀bì Islam bóun ló sì máa ṣe sóòrù ó pè nǹkan ní sóòrù àwọn tẹ́ fẹ́ pè tí wá bẹ́ẹ̀ ìyá Janet ìyá Dorcas wọ́n ti rí àwọn Janet Dorcas gbogbo wọn Mary wọ́n ti wà ń bẹ̀ ní kìíní àti Jacob àti Paul gbogbo ti wà ní chọ́ọ̀chì àwọn tó pè gẹ́gẹ́ lọ tó bá bẹ́ẹ̀ ẹ̀dùn ọba ẹni sọ̀rọ̀ ní chọ́ọ̀chì pé ọ̀yá àlèlúyà méjì ọwọ́ àlọ́ spíkà èmi tí ìwà kí lókè ọkọ̀ bí sì òun ní mí la kí ni spíkà tó lò yẹ sẹ́mi wà nínú bẹ̀ ni síbi àwọn tó fẹ́ pè wọ́n ti wà lọ́dọ̀ rẹ̀ ẹ ti lẹ̀kùn máa rí ẹ̀fà ló bá yára yẹ but ó jẹ́ mi ò sùn ọlọ́mọdé ní òun múlé téèyàn bí irú àwọn báwọn tó àgbélé pásítọ̀ bẹ́ẹ̀ tí bá wà lẹ́gbẹ̀ẹ́ ìwé ẹni bẹ́ẹ̀ tí rẹ̀ bẹ́ẹ̀ tí nílò wájú bàbá yìí àsìkò tí wọn kó náà tún sí nípa àwọn ọdún láìkì gẹ́gẹ́ àwùjá ní kọ sílẹ̀ ní àwọn kílì kura kílẹ̀ torí pé nígbà tí wọn parí wọn tó máa lóru ìwọ wà sùn lọ́wọ́ àrọ àásùn ó lè wọ́n sí kí lọ́wọ́ fáwọn onílù ẹ máa lulẹ̀ tí wúlò rẹ̀ káwá dọ̀wọ̀ àsìkò tó bẹ́ẹ̀ sùn síbi mílíọ̀nù bẹ́ẹ̀ sùn lóru ni ìwọ fà rọ̀ sùn ẹnì ẹ̀kọ́ ní sọ́ọ̀bù ẹ̀ àwọn akẹ́tì iṣẹ́ lọ lọ́sẹ̀ abẹ́sùn lálẹ́ ọba ló ní sọ́ọ̀bù wa àdàbí àwọn àti náà fílà tí yàrá iṣẹ́ ọmọ sùn òní tí pé dandan kó ní yóò tó tó máa fẹ́ forí kalẹ̀ àdàbí ọ̀rọ̀ àgbé ẹsẹ̀ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kẹlẹ́ yóò forí kalẹ̀ yàrá iṣẹ́ tó máa tó kó gbóló kò wọ́n tó na sẹ̀sọ̀ náà bẹ̀ padà òǹdọ́gba ntọ́fẹ́ bọ́lọ̀ ọ̀tún lásìkò òkú náà ní ilé fi tèmi dítì ẹ lọ́wọ́ ó lè fi tiẹ̀ dí tèmi lọ́wọ́ ẹ̀tọ́ ládùúgbò ni pé mọ́jà bu ọ̀bẹ sí ìnáwó kí ló ń dá àwọn mi sí ládùúgbò tó wá dé oko ẹni wọn lùlù wọn ti gbogbo ẹ̀ ojú wa tó dúdú ni sẹ́nìkan lọ dẹ́rọ̀ wò láwọn estate ń òbí dà láwọn estate tó nítumọ̀ ń òbí dà ọ̀gá mi kan sí ilé sínú estate kan níbẹ̀ nípa ẹbí sílẹ̀ orílẹ̀-èdè kì í ṣe pé inú èrò tó wọ bẹ̀ ìjọ náà tí àwọn èèyàn wọ bẹ̀ àwọn ẹ̀sẹ̀ àpọ̀ bẹ̀ ìjọ kẹta bá ń fọ bẹ̀ tíṣà ní ìdíbẹ̀dẹ̀ elérò ní pẹ̀lú táwọn ní ẹwú lọ láàrin ẹ̀yìn tó tẹ̀lé ìbílẹ̀ ní ìbílẹ̀ náà ní àwọn alákọ̀wé àwọn tí ó dùn lórí bá mi pé kí ló dé ọgá bẹ tíṣà ní pé kọ́ tó kọ́mọ̀ tó sẹkẹ́rẹ́tì alóòrò bá lóko wọlé mọ́tò tọwọ́ bẹ̀ ó lé 200 wọ́n á rí ẹlòmíì wà ní òkúta tó lókè pé wọ́n bá ti síwájú ilé ìwò wáwò ó ti dìdì àwọn tí wọ́n sábà bẹ̀ tí wọ́n máa ń láyé jẹ ìwọ́n tó jẹ pé ìgboro ni wọ́n lọ dún láàrin wọn àwọn ìwọ́n gbọ́kọ̀ wọlé wọ́n gbọ́kọ̀ wọlé wọ́n gbọ́kọ̀ wọlé ọkọ̀ wá tó rẹ̀ lẹ́nu géètì náà lọ wọ́n sẹ́ni ìgbẹ́sẹ̀sẹ̀ ní sẹ́kírátì ní pé kọ́ máa wọ̀ àfẹ́rọ́ aládùúgbò báyìí bí so àbúwá aládùúgbò wọ́n sí ìnáwó kí lọ́ọ̀ sí ìnáwó òkè nígbà wá sí ìnáwó oṣù náà wọn láti kó yí kí lókè gbogbo àdúgbò tá bàbá òun lè mẹ́rin tó wá Islam mà dá o àdàbí yìí sọ pé tí mọ́mọ́ bá ṣáájú sallallahu alaihi wasallam ìmáàmù tọ̀ wá nígbà níbi wá ní má pẹ̀lú irun rẹ o torí pé ìrìn èèyàn mẹ́ta ní bẹ̀rẹ̀ yìí rẹ àkọ́kọ́ ẹ̀tọ́jọ́ lẹ nítorí ọ̀rẹ́ lọ́lẹ́ àsìkò ẹ̀kọ́ sẹ́sìn ọ̀lẹ́ ẹni ó rojú ẹlẹ́ẹ̀kejì ẹni tó nínú kàtà tó fẹ́ gbọ́ ìjẹ̀rù ọlọ́run ló sáré tì wá mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta ẹni tára rẹ̀ ọ̀yá alábí ní tètè kírun pápápá ibi náà fìlà láti máa ń pẹ́
ọ̀rẹ́ ẹ̀yẹn ní tí kálukú ọ̀pọ̀lọpọ̀ máa ṣe ẹ̀wù bá lẹ́bí sí báyọ̀ sọ dé ẹ̀yìn ẹ̀ tó sọ bí ọ̀díṣẹ́ kálukú lórí ìrun tó ní mọ̀tò ṣúra tó gùn torí inú èèyàn mẹ́ta nítorí tára àwọn ọ̀gùn gẹ́gẹ́ ọ̀bà wá yá tí mo wá yá tó ní kó ti lọ́lá kó sí ìjẹ́kúwò tó ṣáájú kírun níjọ́ òbèrè kẹ́lẹ́ àpótá lára rẹ̀ yàmú yín o tó gbọ́ ara rẹ̀ àtàkì tó o bá béèrè tẹ́ ní kó sí wàhálà sáà rẹ̀ ti ń tọ́jú lọ bìkan sáà rẹ̀ tó dóró jù bí tó ní kó sí ọ̀gbìn àpẹ́ ọ̀run tẹ́lẹ̀ ọ̀yà ìyá apẹ́ orí pẹ́ ọwọ́ àwọn àwọn irú rẹ̀ ṣẹlẹ̀ sí mú àdúgbò jábá nìyẹn ọ̀dẹ́ lọ́hán ni onímọ̀ọ́mù ó sì kírun ó sì pẹ́rùn arákùnrin kan ní ẹ̀yìn ni pàápàá ọ̀làpàá òun lè jáàmù ó sì dùkú ó sì kọ̀m̀pìtì rẹ̀ ó sì lọ́ba náà ní ìpè ìpàlá ìmọ̀ọ́mù tó yàn fa òun fi sílẹ̀ dání o èmi tí wọ́n ní ìkẹ́kẹ́ ló bá lọ sí ànábì ní ẹ̀rọ bá pè máa zùwà ànábì ní má jẹ́ oní fìtì náà dà ilé ìyẹn mẹ́ta ní ma bẹ̀rẹ̀ yẹn yàn gẹ́gẹ́ bí ìmọ̀ tó bá lọ láti ìsìnkú ànábì máa ń pẹ́ lórí ìlú àwọn àfọwọ́ pé ìdẹ́ta tiẹ̀ yàtọ̀ sí gbogbo ẹ̀dá ẹ̀tọ́ wà lẹ́yìn ìrìn gan lẹ́yìn ànábì wàlẹ́ ìyọ́gbà wípé òun wà lórí ìlú kéèyàn tó lẹ́yìn ànábì sọ́lá sọ́lá ṣe tí wọ́n kà ní òníjọ́ gbé ní àbẹ̀wò bọ́ kájúmọ̀ òní kájúmọ̀ sẹ́wọ̀n lọ́wọ́ aṣọ fún mọ́mù mi tọ̀ yẹn pé wọ́n máa ń fàgùn torí pé ìjàmọ́ àti ìbẹ̀ lẹ́yìn rẹ̀ ilé ìyẹn mẹ́ta ni so ibi tí mo ti lọ ní Tyson ẹni dára lọ yá ọwọ́ ẹtí tó fẹ́ gbọ́ bùkátà gẹ nígbà kan deputy governor Ọ̀ṣun state lọ́dún náà sí Erelu àti ìfẹ́kọ́ ni wọ́n wá sí ẹ̀sà òkè lọ́dún náà ní ayé Oyinlọ́lá nígbò òde àwọn security rẹ̀ wá kírun ní mosque security rẹ̀ wọ́n ti ń ṣe program lọ́wọ́ nínú Oyinlọ́lá ní ayé Oyinlọ́lá 2003 so wọ́n wá ń ṣe program lọ́wọ́ nínú stadium àti fídì school àwọn security lọ́dún tó tẹ̀lé àtijọ́ jímọ̀sì ni wọ́n wá sáré wá sí mọ́tò pé wọ́n lè kún tó parí ìmáàmù wọ̀ wá sí ilé ìgbọ́n àwọn lẹ́tọ́rọ̀ wá sí ní ẹni yẹn láìláìlá fún oṣù lẹ́nu ẹni tí a bá pín sọ́dọ̀ wọn nínú project tí a bá pín sọ́dọ̀ wọn nínú project àwọn ẹ̀mọ́ náà sọ̀kan ní ìṣòro ní àwọn ṣùgbọ́n wọn àgbégá ìgbẹ̀dá ọ̀dọ́rà ní wọn owó dáàmù ní wọ́n padà kò ní pé èmi ló ń gbèsè wá sí wọ́n légá wọ́n pẹ́ àbá àká sọ́dọ̀ wọn àfá mú ìdí ọlọ́wàdà tí ó jáde ní ànàjẹ́ àpẹẹrẹ pàtó bá ṣe project kẹ̀ kó ní ẹ̀pẹ́ sí tí àwọn tó bá ṣe project ọjọ́ tí wọ́n engineering wọn sí wà wọ́n kọ́ pé àwọn tó wà lọ́dọ̀ wọn wọ́n là tó bá wọn sí meeting so meeting jọ náà àbámu ni wọ́n á gbé lọ́wọ́ àwọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan so school one secondary school wọn ti jáde kí ló ní new level result so àwọn kan di bẹ́ẹ̀ new level result àwọn tó wà ní tẹ̀lé tó kọ̀ tó jẹ́ wọ́n kan di bẹ́ẹ̀ di low level result mo ò tí ì lọ bí tọ́pìkì o so chemistry kí ló ní bẹ́ẹ̀ ok global lè kọ́sà lórí chemistry kálọ̀ ó ní ìgbà tí sùnì tó ọ̀rọ̀ àfíríkà ní muslim lórí ẹ̀já jọ lọ kírun àwọn lọ kírun wọn ò ní káwọn jẹ́ ọmọ bẹ̀ padà ashley tó àwọn òtí débi tọ́pìkì project gẹ́gẹ́ o tó pé àwọn ẹ̀yà tí wọ́n ń dálẹ̀ rìfàmẹ́ntì wọ́n àwọn ìyá yẹn tí wọ́n ẹ̀kọ́ ti lọ ní wọ́n ti bẹ̀rẹ̀ tilẹ̀ kó fẹ́ dálẹ̀ so wọ́n ní àbọ̀kìrì níbi tí yóò ti bọ́ ẹ̀kọ́ nítorí ẹ̀ pé wọ́n sọ ọmọ èyí mọ̀mọ́ èmi rẹ̀ lórí àgbẹ̀wọ̀ rí ẹ̀kú kí wà máa bá yín tilẹ̀ kù àwọn àgbẹ̀wọ̀ rẹ̀ wàhálà dé lónìí nígbà tí ìlọlé ẹ̀kú kí wà máa bá yín tilẹ̀ kù sẹ́yìn lọ́wọ́ kí òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣe ní wọ́n rojọ́ ọmọ lórí òkútùbà bẹ́ẹ̀ ni security yẹn dìde báyìí ní paraporo torí pé ó lè sàrí wá kírun ní tí a paraporo nígbà lóní ẹgbẹ́ kírun ọjọ́ pariwo ní àwọn ilé ti dúró àwọn ilé ti ẹ sáré wá láti stadium pé láti orí fún ìgbé káwọn sáré wá kírun káwọn padà sí di program wọ́n títí ẹ̀ yẹn ló lágbára jù torí pé kọjá rẹ̀ láìyé tọ́pọ̀ sálẹ̀ tí a ń wọ́dì lè káàkiri sẹ́kù iṣẹ́ bọ́lọ́wọ́ ẹ̀
but imani kan wọ́n sáré tì wá máa wọ́n lè dé ẹ̀wù tó tọ́lá ní sọ̀rọ̀ ilé kí ni àpẹ́ntì wọn sí wọn á rògbò ẹni tó ti bẹ́ẹ̀ ní sẹ́lá yìí so Islam ní wàlìjáde lè kórìbá wàlìjáde lè jóná alásùnmọ́ tó jìnà sí àti èsì mọ̀lẹ́bí wa apákàfà àtúbà apákàfà ní ẹnu àtàsí dáadáa sí alásùnmọ́ tó jẹ́ mùsùlùmí ó ní jóná alìkórìbá tó súnmọ́ wa ní wàlìjóná alásùnmọ́ tí èsì mùsùlùmí ká má tó so sí ẹbí àtúndínlọ́wọ́ náà. Ó di mélòó? Àwọn ọ̀kan wọ́n sọ hebrew biljam ẹni ò jẹ́ alásùnmẹ́yìn Islam ní kásìkí ní orí wọ́n sọ hebrew biljam ẹni tó jẹ́ alásùnmọ́ tó ní sí tí èsì mùsùlùmí kásì dáadáa sí wọ́n ní sẹ́bí ọmọ orírìn ìsá àwọn tí a kúrọ́ gbogbo ọmọ orírìn kárí pé ilé ìwọ̀sàndẹ̀ kó ní àṣì dáadáa sí wà máa mọ́làká ẹ̀yìnmáàmùkù àtàwọn ẹrú yìí àwọn ẹrú àlẹ́rú má lásìkò táwà náà ní tí wo so àlẹ́rú má lásìkò táwà ọmọ asẹ́ ọmọ akéwò ẹ̀sìn dáadáa sí wọn. Inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura. Ọlọ́wọ́ bá àlejòọlá ìtọ́nà fún apárí rẹ̀ wípé ọlọ́wọ́ bá àlejòọlá kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá tó ní ìgbéraga. Onígbéraga yìí ní ìlànà. Fakhura tí ọmọ sí fáàrí tí wọ́n máa ṣe ègbò pé àwọn aláṣọ lágbàjẹ́ ní báyìí àwọn aláṣẹ báyìí àwọn aláṣẹ báyìí àwọn aláṣẹ báyìí àwọn aláṣẹ báyìí ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ rẹ̀ òun kórìíra rẹ̀ àwọn nǹkan yìí lọ́nà àlejòọlá lọ́kà fún wa nínú ayé ẹ̀yọkẹ́ ayàtọ̀tẹ̀lé tabaníkáwọ́ bẹ̀ ọdún tó máa lọ kọ́lọ̀ àlejòọlá kọ́ sáré fún ara ẹ̀ kọ̀ọ̀kan wa èyí tá a gbọ́ kọ́lọ̀ náà sí ìmọ̀lẹ́gbà fún wa láàdá wa sọ́ọ́